wọ́n ní China ń sìn pé kò gbèrú wípé ẹsẹ̀ ń kọlu ẹsẹ̀ ní báyìí wọ́n ní kò gbèrú mọ́ wípé ẹsẹ̀ ó ń kọlu ẹsẹ̀ ní báyìí wọ́n ní àwọn ẹlòmíì ò tún wá lówó lọ́wọ́ èèyàn kan wá bá mi láàárọ̀ ó náà ń tẹ̀lé ẹni tó ń sọ pé you can come to China with your 5 million naira ẹ ti dé China with 5 million naira kí ló wá ṣẹlẹ̀ o. ẹ̀yin tèmi Àṣàbí Ọlọ́ṣẹ̀ ó ti jáde tán lórí ọ̀rọ̀ China àti kò ṣe China ó sọ̀rọ̀ ó kọ̀ǹpléènì nínú fọ́nrán yìí ó tún bá Yèyé Mẹ́ṣọ́ ó tún bá a sọ̀rọ̀ ó tún ta sí Yèyé Mẹ́ṣọ́ indirectly ó ní wípé ó ní kó bí 5 million naira lọ sí China ó ní kí ló fẹ́ fi lọ rà. ẹ̀yin tèmi ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin Àṣàbí Ọlọ́ṣẹ̀ yìí. owó ti tán in the first place kí lẹ̀ ń wá lọ sí China pẹ̀lú 5 million naira kí lẹ̀ ń wá lọ 5 million naira kí lẹ̀ ń wá lọ èmi tí mo máa sọ pé mi ò kí n mówó dání lọ sí China gan kò ṣe pé kí n wá mú 5 million naira dání tẹ́lẹ̀ bá ti sọ pé mo fẹ́ mú 5 million naira dání mo ti ní fan base ṣẹ́yìn ní fan base mo ti ní fan base ló máa push mi now wọ́n máa support me but ṣé ìwọ ṣó o ní fan base tó fi máa lọ pẹ̀lú 5 million naira ó ní jẹun ó ní sanwó tẹ transportation wọn owó mọ́tò bẹ̀yẹn owó tó máa fi transport from one place to another ó ṣí yẹn mọ́ ọ ní rárá ni ó fẹ́ kó má dàgbà pé wọ́n máa ní pé àwọn fẹ́ yín fẹ́ rè 5 million naira lọ sí China is a waste of time ẹ má bí ìdílé tó ń sọ fún yín o ẹ má gbàgbọ́ o kọ́síkìlà bọ̀ lọ sí àkẹ́kọ̀ọ́ lọ gba nọ́mbà kẹ padà kẹ lọ gba contact kẹ padà kí lẹ̀ ń bá kà kí ni tó bá mọ̀ pé ó ní followers ẹ̀ dáadáa followers ẹ̀ dúró digbí lórí lọ pẹ̀lú 5 million o tó bá ní followers ò ní ìdí ẹ̀ tó bá dẹ̀ wá mọ̀ pé ó ti wá bó ó ti ṣe ó ti bó mọ́ ẹ lọ́wọ́ báyìí àwa wà mí fún ẹ tó ò lówó lọ́wọ́ wọn láti padà wálé mo wà mí fún ẹ ṣe pre-order a máa bẹ polówó ipò wà lọ́hùn fẹ́mi ní 500,000 naira fún one talking video máa bẹ ṣe video àwa máa bẹ sọ wípé ó wà lọ́hùn ó ń ṣe pre-order lọ́wọ́ o one talking video tọ̀dọ̀ tèmi is 500,000 mo máa bẹ polówó máa bẹ kéde sáyé gbà ẹni yìí o ó ń ṣe pre-order ní China o ẹ patronize ẹ o ẹ baraja o gbogbo pọ̀ bẹ́yẹn ẹ jẹ́ máa ta bọ́ ẹ má ṣe nǹkan bẹ́yẹn mọ́ don't do it again tó bá ti mọ̀ pé ò ní follow ò ní fan lówó lálàfẹ̀yìntì ò ní family ní orí social media tó máa padà fall back sí pé tó bá tẹ̀ sí kankan owó mọ́tò bẹ̀yẹn wọn àti jẹun oúnjẹ wọn gan wọn tó bá ń calculate gbogbo ẹ̀ sówó Nàìjíríà owó ló ń lọ yẹn o tó tí mo máa sọ fún yín nìyẹn o 5 million naira lọ sí China it's a waste of time o.